أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته. أدوكم الله أترويك أتيجي لدولهم فوان نبوة محمد صلى الله عليه وآله وصحبه وسلم. أتربكنا قالوا كشي كاتيجي فوان وراء النبي أتوصابير أتبقى الأمة نبي لقوة تترجوب دي القيامة. إخوة الإيمان، eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ náà òun náà ni láti lè fi ṣe àlékún àlàyé lórí ẹ̀sùn eléyìí tí àwọn As-Sheykh Imran Eleha tí wọ́n fi kan Sheikh Rayyis nípa pé àwọn àfáà kan wọ̀nà àwọn against Sheikh Rayyis. Wọ́n dẹ̀ pè wọ́n ní Murji'a, bákan náà wọ́n pè wọ́n ní Takfiri, bákan náà wọ́n pè wọ́n ní Tabdi'i. So àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Sheikh Rayyis yìí, hafizahullahu wa ra'ah, mo jáde sọ̀rọ̀ lánàá wípé àwọn ẹ̀sùn náà ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni, torí wípé àwọn nǹkan tí àáfàá yìí máa ń sọ àti tí wọ́n máa ń kọ àti àwọn tó jẹ́ àwọn rasailu wọn ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ń sọ yìí. So bákan náà ọ̀rọ̀ tí méjèèjì kò lè lọ́pọ̀, ká pè yàn ní Murji'a ká tó pè ní Takfiri, eléyìí ò lè lọ́pọ̀ torí pé nínú tó jìnnà kẹtòrí lára àwọn Murji'a òun ni. Bákan náà nígbà tí àáfàá ń sọ̀rọ̀, wọn ò sọ àwọn àáfàá tí wọ́n pè wọ́n pé káwọn má gbọ́rọ̀ lẹ́nu Sheikh Rayyis yìí, ṣùgbọ́n wọ́n ń fi rinlẹ̀ wípé lára àwọn àlùfáà ní Saudiya ni. Kódà wọ́n ní ìkan nínú àwọn àlùfáà yìí min sulalatin tayyiba, pé láti inú ìbíire iléere ni wọ́n ti jáde. So wọ́n ti sọ́dọ̀ As-Sheykh Abdulaziz bin Baz rahmatullahi alayhi, kọ́lọ̀mbá ní kẹ́ àfẹ́sìn kó bá ní kẹ́ àfáàgbà. Ṣùgbọ́n tó bá já sí pé nǹkan tí wọ́n sọ fún wọn káàzùn wípé òótọ́ ni, ká sì fojú wo wípé ìmọ̀nà àti ìtọ́sọ́nà ni, kò sí nǹkan tó burú bí kí wọ́n dárúkọ àwọn ẹni tó bá jẹ́, ká lè mọ̀ pé àwọn olùpèpè sídìí òdodo àti olùtọ́nisọ́nà lórí òdodo òní wọn. Ṣùgbọ́n ìforúkọ wọn pamọ́ àti ìsọgbólóhùn pé kí n má kó bá wọn, ó túmọ̀ sí pé nǹkan kan rùn lára àwọn tí wọ́n ń sọ yẹn náà ni. Abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó gbogbo àdó dédé. Bákan náà a tún ṣàlàyé wípé ìlú Saudiya ìlú kan ni tó já sí wípé ìgbà irú Sheikh Abdulaziz Rayyis láàyè ń bẹ láti lè máa sọ̀rọ̀, máa ṣe wáàsí, máa dáwọn èèyàn lẹ́kọ̀ọ́, débi pé wọ́n tún ní khutuba jimá tí wọ́n máa ń ṣe. Wọ́n ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe khutuba jumá. Eléyìí tó sì hàn sí àwa àti àfáà náà, ìyẹn Sheikh Imran, wípé ìyẹn ò lè rọrùn fún ẹni tí ìjọba àbí àwọn àlùfáà nínú ìlú tí wọ́n bá ti rí ní rí wípé olùpèpè sídìí ìranù àti ìbàjẹ́ ni. Eléyìí nǹkan tí ó lè ṣeé ṣe nínú ìlú yẹn ni. Ṣùgbọ́n ìfi àfáà yìí lẹ̀ láti lè máa kọ̀ntínú à ń ṣe wáàsí, láti lè máa kọ̀ntínú à ń kọ́ àwọn èèyàn lẹ́sìn, láti tún máa lọ sáwọn dàwọ́rọ́ọ̀tù káàkiri, káwọn èèyàn máa organize sẹ́mínà ní àwọn abẹ yẹn, kán dẹ̀ tún máa gbà wọ́n láàyè pé kán máa pè wọ́n. Eléyìí ó ń jẹ́ ìtọ́ka àti ẹ̀rí lórí wípé ẹ̀sùn tí wọ́n fi kan Sheikh Abdulaziz Rayyis, ẹ̀sùn tí ò ní ẹsẹ̀ ńlẹ̀, ẹ̀sùn tí ò lẹ́rìí, tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ò ní ẹ̀sùn náà. So fún di eléyìí ń jẹ́ kí á mọ̀ wípé ìfi ẹ̀sùn pé àwọn Sheikh Abdulaziz Rayyis àǹkó àwọn àfáà tó da ìlú tó bàlújẹ́ ni, ẹ̀sùn yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ o, wallahi kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ẹni tó sì ń sọ ìyẹn àfáà Imran Eleha, nínú ẹ̀mí wọn, àwọn náà mà nínú ẹ̀mí wọn wípé ẹ̀sùn yẹn ò lè lẹ́sẹ̀ ńlẹ̀ torí àwọn qara'in, ìyẹn ni àwọn àsomọ́ ọ̀rọ̀ tí ń tọ́ka sí wípé ẹ̀sùn yẹn
kìí ṣe ẹ̀sùn tó ní ẹsẹ̀ ńlẹ̀, torí pé ìjọba Saudiya nínú ìjọba tó le láti fààyè gba àwọn àlùfáà láti máa sọ nọ́nsẹ́ǹsì ní tí ò bá ti bẹ́ sí Ọlọ́run mu. Pàtàkì jùlọ káàtì ẹ̀wà rẹ̀ ni tó fẹ́ máa da ìlú rú tí ó kàn máa pa àwọn èèyàn ní kèfèrí ẹni a ò pé àfa alágbájá káfíìrù, àfa àgbà alágbájá mọ̀tádì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So eléyìí ẹni tí ò lè rí ibi wọ̀ ní Saudiya ni. Bákan náà nínú ọ̀rọ̀ àfa ìyẹn Sheikh Imran Eleha, wọn ò fi ibi kankan ká fi dárúkọ fún wa irúfẹ́ àwọn àlùfáà tí As-Sheykh Abdulaziz Rayyis tí wọ́n ti pè ní oníbídíà rí. Wọn ò tiẹ̀ fi ibi kankan tiẹ̀ sọ wọ́n fún wa pé àáfàá báyìí Abdulaziz Rayyis ó pè ní oníbídíà, àáfàá àgbà báyìí Abdulaziz Rayyis ó pè ní oníbídíà, àáfàá àgbà báyìí Abdulaziz Rayyis ó pè ní oníbídíà. Wọn ò tọ́ka sí, kódà wọn ò púrúfù ẹ̀. Mimma yadullu ala anna qawlahu kalamun farigh, léyìí tí ń tọ́ka sí wípé ọ̀rọ̀ tí àfáà Imran sọ, ọ̀rọ̀ tí ò ló ń jẹ́nu, ọ̀rọ̀ tí ò rí di jókòó, yàní kalamun la asasa lahu min al-haqq, ọ̀rọ̀ tí ò tiẹ̀ fìdí múlẹ̀, tí ò rí bi jókòó lórí òdodo ni. So nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, hadith tí al-Imam Ahmad wal-Imam Abu Dawud tí wọ́n gbé jáde, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ mbẹ̀ wípé níparí hadith yẹn ni mo fẹ́ mú wá, níparí hadith yẹn ni mo fẹ́ mú wá. So nínú hadith yẹn ó ń bẹ́ẹ̀ tá Ànábì ní ẹni tó bá ń bá yẹn jà lórí ìbàjẹ́, that is tó mọ̀ pé nǹkan tó ń bẹ́ nìyẹn jà lé lórí ìbàjẹ́ ni, so ó wá ń jàjà lórí ìbàjẹ́, Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run ọbọ̀ máa bínú sí ẹni yẹn títí dìgbà tí ó fi kúrò níbi ìjà ìbàjẹ́ yẹn, ìjà lórí ìbàjẹ́ yẹn. Bákan náà nínú hadith yẹn Ànábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá fi nǹkan kan, tó bá fi ìròyìn kan tó fi ìròyìn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó jẹ́ mùmínì, so tíròyìn yẹn ò wá rí bó ti sọ, pé irú ẹni yẹn askana Allahu, pé Ọlọ́run ọbọ̀ fún ẹni yẹn ní qina, yóò fún ní radghatal khabal, tó Ọlọ́run ọbọ̀ fún mu nínú náà, dàtí sẹ́ni yóò wọ́n náà látara wípé ó pe ọmọ ìyá rẹ̀ ní ìròyìn tí ò ṣe tiẹ̀, ó ròyìn ẹ̀, ó pè lórúkọ tí ò jẹ́. Ọlọ́run ọbọ̀ fẹ́ ni ẹni radghatal khabal tí ṣe asaratu ahli nar wa sadiduhum, ó ní omi tó bá ń sun jáde lára àwọn ọmọ náà àti ètútú ọyún tó bá ń tú jáde lára wọn, Ọlọ́run bó fún ẹni yẹn, yóò fún ìjọ gbéǹdé al-qiyamah. Kò sí lè rẹ́ ló ń gbẹ bí kìí ṣe pé yóò máa kó bá a sí ni, àmọ́ kó sí yóò rẹ́ ló ń gbẹ, kò lè ṣe kíni, kò lè rẹ́ ní òǹgbẹ. Now ẹ wá jẹ́ kí n play ọ̀rọ̀ Sheikh Abdulaziz Rayyis gángan tó jẹ́ ọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ Sheikh Abdulaziz Rayyis. Ọ̀rọ̀ yìí tá a bá lọ wo inú page wọn ní Telegram wọn àbí Instagram, Telegram náà na máa ń pè, so ọ̀rọ̀ yìí wà ń bẹ̀, wọ́n ní ní Facebook page wọn, ó wà ní YouTube page wọn, so wọ́n á fẹ́ play ọ̀rọ̀ yẹn so that kí gbogbo agbọ́ Lárúbáwá ni, ṣùgbọ́n màá máa tú sí èdè Yorùbá, ó wà ní ọ̀rọ̀ bákan náà wọ́n tó kọ jáde, so màá máa wá tú sí èdè Yorùbá insha Allah ta'ala. Naam, kí gbogbo wa ká gbọ́ ọ̀rọ̀ náà. يقول السائل: هناك من رماكم بالإرجاء فأحطنا علما بقولكم في الإيمان. Sheikh Abdulaziz Rayyis wọ́n ní olùbéèrè béèrè wípé a rí ẹni tí ó fi ẹ̀sùn ìrìjà òkàn yín tó pè yín ní múrjíà, àwa fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ kí ni ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ nípa iman, torí pé ọ̀rọ̀ ìrìjà ó ní ń ṣe pẹ̀lú iman, òun náà ni pé ká fi ìmánì rinlẹ̀ fẹ́ ni tí ò ṣiṣẹ́, tó bá sọ pé òun gbọ́ Ọlọ́run gbọ́ nínú ọkàn, tó bá sọ pé òun nígbàgbọ́ sí Allah, tó bá ti ní nínú ọkàn, kò bá má kírun, kò bá má gbààwẹ̀, kò bá má yọ zaka, kò bá má ṣe hajj, kò bá má ṣe iṣẹ́ olóore kankan, kò bá má ṣe bàjẹ́, mùmìnì náà ni ó máa jẹ́ ìrìjà nìyẹn. Àwa ní àwọn kan bẹ tí wọ́n fi yín sí al-irja, tí wọ́n fi yín tì sí ara al-irja, pé àwa fẹ́ kẹ́ ẹ fún wa ní àlàyé yín lẹ́kùnrẹ́rẹ́ kí ni ọ̀rọ̀ yín nípa al-iman, torí pé ọ̀rọ̀ ìrìjà
ó ní ó ń ṣe pẹ̀lú fífi ìmánì rinlẹ̀ fẹ́ni tí ò ṣiṣẹ́ rí, tí ò ṣe ìbádà, tí ò ṣe kankan. So àfáà wa ní. أقول جوابا على هذا السؤال: إني أعتقد في الإيمان ما اعتقده أهل السنة وما أجمع عليه وما دل عليه كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم. wọ́n ní mò ń sọ fún yín báyìí wípé in tó jẹ́ ìgbàgbọ́ àti àdìsọ́kàn tèmi nípa ọ̀rọ̀ iman òun náà ni ìgbàgbọ́ tí àwọn ahlu sunna ń bẹ lórí ẹ̀, eléyìí tó lẹ́rìí nínú tírà Ọlọ́run tí tírà Ọlọ́run àti sunna nábì ń tọ́ka sí, òun náà ni tó jẹ́ àdìsọ́kàn tèmi lórí ọ̀rọ̀ iman. وهو أن الإيمان قول وعمل واعتقاد يزيد بالطاعة وينقص بالمعصية. wọ́n lòun náà ni wípé ìgbàgbọ́ tẹ́ rí yẹn o, ọ̀rọ̀, iṣẹ́ àti àdìsọ́kàn ni ìgbàgbọ́. ọ̀rọ̀, iṣẹ́ àti àdìsọ́kàn òun ni ìgbàgbọ́. So a máa lékún pẹ̀lú iṣẹ́ ìmáṣiṣẹ́ rí, ó sì máa ń dínkù pẹ̀lú kíni, pẹ̀lú ẹ̀ṣẹ̀. ó máa ń lékún béèyàn bá ṣe ń ṣiṣẹ́ rí sí, ìgbàgbọ́ dẹ̀ máa ń dínkù pẹ̀lú béèyàn bá ṣe ń ṣe lọ́hùn sí. So wọ́n ní in táwọn ń bẹ lórí ẹ̀ nípa ọ̀rọ̀ ìmánì nìyẹn. tá bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀, iṣẹ́ àti àdìsọ́kàn ni wọ́n padà ṣàlàyé ẹ̀ náà. كما قال سبحانه: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. wọ́n ní gẹ́gẹ́ bí Allah sì sọ nínú al-Qur'an wa ka aya tó ń bẹ ní suratul Bayyinah: wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu ad-din hunafa wa yuqimu as-salata wa yu'tu az-zakah. so wọ́n ka aya yẹn náà. فذكر الإخلاص وهو عمل قلبي، وذكر إقام الصلاة وهو مشتمل لأعمال الجوارح وأعمال القلوب، وهو مشتمل لأعمال الجوارح وقول اللسان، وذكر الزكاة وهو من أعمال الجوارح، وجعل الجميع دينا. wọ́n ní nínú àyà táwọn kà yìí Ọlọ́run ọba sọ nípa ìrun, ó kọ́kọ́ sọ nípa ikhlas, ìyẹn ni iṣẹ́ ọkàn, pé iṣẹ́ inú ọkàn nìyẹn. Ọlọ́run tún sọ nípa ìmákírun, wọ́n ní ìyẹn kó iṣẹ́ ara àti ọ̀rọ̀ sínú. Ọlọ́run tún wá sọ nípa az-zakat, pé ìyẹn iṣẹ́ ara lòun. wọ́n ní gbogbo ntọ́lọ́run wá kà yí pátápátá mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run wá pè ní dhalika dinul qayyim, Ọlọ́run wá pè lẹ́sìn, pé ẹ̀sìn ni náà. قوله سبحانه: وذلك دين القيمة. وثبت في الصحيحين واللفظ لمسلم من حديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: الإيمان 70 شعبة، أعلاها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى على الطريق، والحياء شعبة من الإيمان. فجعل القول وهو قول لا إله إلا الله من الإيمان، وكذلك العمل وهو إماطة الأذى من الإيمان، وكذلك الاعتقاد وهو الحياء من الإيمان. jọ̀wọ́n nínú atúnwákà hadith tó jẹ́ hadisi Abu Hurairah nígbàtá anábì ń ka àwọn ẹ̀ka ìgbàgbọ́. anábì sallallahu alayhi wa sallam ní ìgbàgbọ́ tẹ́rí yẹn ó lé ní ẹ̀ka 50 àti díẹ̀. so anábì ní ìtó ga jù ní sísọ la ilaha illallah. so gbólóhùn sísọ la ilaha illallah anábì pé ní iman. bákan náà anábì tí wọ́n ní ìtó kéré jù ní máa mú nǹkan tó lè ṣe àwọn èèyàn léṣe, tó lè pa wọ́n lára, tó lè ṣe wọ́n ṣùtá ká mú kúrò lójú ọ̀nà. so bákan náà anábì ní alhaya minal iman, ìtìjú ara ìgbàgbọ́ ni. wọ́n ní gbogbo àwọn nǹkan yìí anábì pé ní kí ni iman. so naam. وفي قوله 70 شعبة إشارة إلى أن الإيمان يتجزأ، فإذا كان يتجزأ فهو يزيد وينقص. so wọ́n ní لذلك قول الله عز وجل. wọ́n ní ọ̀rọ̀ tí anábì sọ wípé ìgbàgbọ́ ó ní ẹ̀ka 60 àti díẹ̀ àbí 70 àti díẹ̀. wọ́n ní ọ̀rọ̀ yẹn túmọ̀ sí pé iman ó máa ń pín, imani máa ó pín, that is imani kìí ṣe nǹkan odidi tí ó lè pín báwọn múríjà sí máa ń sọ, èyí tó máa ń pín ni. látara pínpín rẹ̀ ó lè lékún ó lè dínkù. wọ́n ní ọ̀rọ̀ tá anábì sọ yìí ó jẹ́ àmà bẹ́ẹ̀ níbàámu sí ọ̀rọ̀ tí Allah sọ pé يزداد إيمانا مع إيمانهم، فالإيمان يزيد بالطاعة وينقص بالمعصية. so wọ́n ní nínú al-Qur'an Ọlọ́run Ọba ní liyazdadu imanan ma'a imanihim, kán lè bá àlékún ní ìgbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ti ní tẹ́lẹ̀. so wọ́n ní àyà yìí náà ó ń jẹ́ ká mọ̀ wípé ìgbàgbọ́ in tó máa ń lékún, nǹkan tó máa ń dínkù ní
a máa lékún pẹ̀lú béèyàn bá ṣe ń pòfin mọ́ òfin Ọlọ́run ọba mọ́ a sì máa dínkù pẹ̀lú béèyàn bá ṣe ń ṣe Ọlọ́run sí. وأعتقد ما قرره أهل السنة من أنه يصح الاستثناء في الإيمان، أي أن يقول القائل أنا مؤمن إن شاء الله أو أرجو أن أكون مؤمنا، وذلك بالنظر إلى كمال الإيمان أو لقبوله أو عدم التزكية. so wọ́n ní in tí àwọn ahlu sunna tó máa ń sọ nípa iman pẹ̀lú ìmáa sọ gbólóhùn pé ana mu'minun inshallah pé mu'minin ni mí bọ́lọ̀ ń bá fẹ́, so wọ́n ní àwọn náà gbarú gbólóhùn yìí àwọn sì nígbàgbọ́ sí pé èèyàn máa irú rẹ̀ wà lára iman. wọ́n ní ṣùgbọ́n wà lára rẹ̀ táwọn ń sọ ni pé ní ìbámu sí pípé rẹ̀ àti kọ́lọ́hun ọba gbà á lọ́wọ́ èèyàn òun ni o, ní ìbámu sí pípé iman àti pé kọ́lọ́hun ọba gbà á lọ́wọ́ èèyàn òun ni ana mu'minun inshallah wà fún o náà. أرى الاستثناء بالنظر إلى أصل الإيمان كما قرر ذلك أهل السنة في كتب الاعتقاد. so wọ́n ní kì í ṣe wípé bóyá wọ́n rí nírí wípé ìpìlẹ̀ iman kéèyàn máa ṣe dáùtù sí pé ìpìlẹ̀ iman ká máa ṣe dáùtù ká máa ní ana mu'minun inshallah lẹ́ni tó ń dáùtù pé ṣé kèfèrí lòun àbí mùmìnì, so wọ́n ní kì í ṣe yẹn ní nǹkan tí àwọn ń sọ o, gẹ́gẹ́ bí àwọn ahlu sunna àwọn àfáà sunna bí wọ́n ṣe fi rinlẹ̀ nínú àwọn tírà wọn ẹjọ́ ok so gẹ́gẹ́ bí wọ́n ṣe fi rinlẹ̀ nínú àwọn tírà wọn náà. وممن قرر ذلك شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى، وأعتقد أن الكفر يكون بالقول. náà wọ́n nínú àwọn tí wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé èèyàn lè máa ṣe àyàfi nínú iman pé ana mu'minun inshallah, wọ́n nínú àwọn tí wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ òun náà ni Sheikhul Islam Ibn Taymiyyah níbàámu sí pípé àti gbígbà ní kìí ṣe níbàámu sí pé ṣé mùmínì ni mí àbí kèfèrí náà. والعمل والاعتقاد والكفر بالقول كالاستهزاء بالدين، أو كقول القائل إن الله ثالث، أي أن يقول القائل أنا مؤمن إن شاء الله أو أرجو أن أكون مؤمنا، وذلك بالنظر إلى كمال الإيمان أو لقبوله أو عدم التزكية. so mo ti tú àárín mo padà sẹ́yìn díẹ̀ ni pé ká sọ pé ana mu'minun inshallah ní ìwòye sí pípé iman gbígbà rẹ̀ àbí láti má fọ̀rọ̀ èèyàn má ni o, kìí ṣe ní ìbámu sí pé kéèyàn máa dáùtù sí ìjẹ́ mùmínì àbí ìjẹ́ káfìrí ara rẹ̀ náà pé yẹn kọ́ làwọn sọ o, ìyẹn dẹ̀kọ́ ni táwọn àfáà súnà sọ níbi ana mu'minun inshallah. بالنظر إلى أصل الإيمان كما قرر ذلك أهل السنة في كتب الاعتقاد، وممن قرر ذلك شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى. وأعتقد أن الكفر يكون بالقول والعمل والاعتقاد والكفر náà wọ́n ní àwọn dẹ̀ tún ní ìgbàgbọ́ àti àdìsọ́kàn pé iṣẹ́ kèfèrí tẹ́ rí yẹn ó lè ṣẹlẹ̀ látara ọ̀rọ̀, èèyàn lè di kèfèrí látara ọ̀rọ̀, èèyàn sì lè di látara iṣẹ́ tó fara ṣe, èèyàn sì lè di kèfèrí látara àdìsọ́kàn ẹni tó nílẹ̀mí kódà kó máa fara ṣiṣẹ́ ìmánì kó máa sọ̀rọ̀ ìmánì jáde, ẹni tó nílẹ̀mí àdìsọ́kàn náà lè sọ̀yàn di kèfèrí páwọn gbà bẹ́ẹ̀ o, ìgbàgbọ́ àwọn nìyẹn. so wọ́n ní àpẹẹrẹ ìṣe kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ ni kéèyàn máa fẹ̀sìn sí yẹ̀yẹ́ kalistiza ibidin, kéèyàn máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ń tá a máa pé ẹ̀sìn Ọlọ́run lélẹ́yìí òfin Ọlọ́run lélẹ́yìí káwá sọ di nǹkan tá a máa fi ṣe yẹ̀yẹ́ ó máa ń sọ yẹn di kèfèrí náà. so wọ́n ní nínú ẹ̀ náà ni nínú kúfúrú bil qawli ni kéèyàn kan sọ pé Ọlọ́run mẹ́ta lọ́kan, so kéèyàn kan sọ pé Ọlọ́run mẹ́ta lọ́kan náà ni tó dẹ̀ pẹ́rẹ́ ní mùsùlùmí, ìyẹn náà ó sọ yẹn di kèfèrí. أما الكفر بالعمل كوضع المصحف. so wọ́n ní ìṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ àpèjúwe rẹ̀ ní kéèyàn lọ tẹ kùránì mọ́lẹ̀ ní kéèyàn gbẹ́sẹ̀ lé kùránì lápèjúwe náà. أما الكفر بالاعتقاد كاعتقاد أن هناك إلها آخر مع الله. so wọ́n ní àpẹẹrẹ ìṣe kèfèrí pẹ̀lú àdìsọ́kàn ìyẹn ní ìgbàgbọ́ inú ẹ̀mí òun náà ní kéèyàn ó lọ ní lẹ́mìí pé Ọlọ́run míì tún wà tó jẹ́ olùjọ́sìn fún tó tún lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún àbí láti gbà ní olúwa yàtọ̀ pẹ́ papọ̀ mọ́ Allah náà.
a ní àpèjúwe náà tó ní kéèyàn ní lẹ́mìí kó ní nínú gbàgbọ́ wípé ẹlòmíì náà máa kọ̀kọ̀ yàtọ̀ sí Allah, ẹlòmíì máa kọ̀kọ̀ yàtọ̀ sí Allah náà ní kọ̀kọ̀ tó já sí pé Ọlọ́run ọba ò fún ọmọ ẹ̀dẹ́ yẹn ní ọ̀nà kankan láwọn ọ̀nà tó jọ́nà sábàbí halali láti máa so káwá gbà pé ẹlòmíì lè má kọ̀kọ̀ kò nídìí kankan ó lè má yàtọ̀ sí Allah wọn lélẹ̀ iná sọ́yàn di kèfèrí náà. فإن علم الغيب خاص بالله سبحانه. wọ́n nítorí wípé ìmọ̀ kọ̀kọ̀ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣà àdáni fún Allah nìkan ṣoṣo ni tí kìí ṣe ìròyìn ẹlòmíì náà. وأعتقد أن صاحب الكبيرة لا يكفر بكبيرته. so wọ́n ti kúrò níbi ọ̀rọ̀ al-irja ò báyẹn wọ́n ti kúrò níbi ọ̀rọ̀ al-irja wọ́n wá fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ at-takfir kéèyàn ó máa pè yàn ní kéfèrí anyhow tó jẹ́ bí ìṣesí àwọn khawarij tí àfà Sheikh Imran Eleha tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan Sheikh Rayyis wọ́n wá fẹ́ bọ́ síbẹ̀ yẹn wọ́n láwọn ní nígbàgbọ́ wípé ẹni tó bá dẹ́ṣẹ̀ kìí ṣe kèfèrí o ẹni tó lọ ṣẹ̀ṣẹ̀ ńlá bí ẹni tó mutí tó ṣe zina tó jẹ rìbá tó pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀ṣẹ̀ yìí ò sọ ọ́ di kèfèrí ṣùgbọ́n ìmánì rẹ̀ ó dínkù pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yẹn ìmánì rẹ̀ ṣe kí ni yóò dínkù pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yẹn gbígbàgbọ́ tàwọn nìyẹn náà. كما بين النبي صلى الله عليه وسلم في أحاديث الشفاعة أنه أن الله يخرج من النار من في قلبه مثقال ذرة. so wọ́n ní ẹ̀rí eléyìí gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ṣe ṣe àlàyé nínú hadith shafa'a hadith ìṣìpẹ̀ àwọn èèyàn kúrò nínú náà àbí láti má wọ náà níjọ́ gbéǹde alkiyama anabi sọ pé Ọlọ́run ọbọ̀ padà yọ àwọn èèyàn kan kúrò nínú náà níjọ́ gbéǹde alkiyama àwọn tó bá já sí pé wọ́n sì ní nínú ẹ̀mí ìgbàgbọ́ tó ma bí ọmọ náà gún ìgbàgbọ́ tó kéré ma bí ọmọ náà gún lápèjú ìgbàgbọ́ tó já sí pé ó kéré gan kò ju bí sáìsì wheat lọ so tán bá sì ní nínú ẹ̀mí Ọlọ́run ọbọ̀ sì yọ wọ́n kúrò nínú kíni yóò yọ wọ́n kúrò nínú iná náà. إلى آخر الأحاديث فدل هذا على أنهم مؤمنون بوجود الكبائر منهم. so wọ́n ní eléyìí tọ́ka sí pé anybody tí ìmánì bá ti wà lára ẹ̀ pẹ̀lú pé ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ fún mùmínì náà ni pé ẹ̀ṣẹ̀ ńlá kò sọ yẹn di kèfèrí náà. لذلك دخلوا النار وعذبوا فيها لكنهم خرجوا لأنهم موحدون. wọ́n ní ẹ̀ṣẹ̀ yẹn ló fà á tí wọ́n fi wọná tọ́lọ́run bá fi jẹ wọ́n yà nínú náà ṣùgbọ́n wọ́n tún padà jáde nínú náà yẹn ní tìtorí wípé ìmánì ṣì ń bẹ fún wọn olùṣe Allah lọ́kan ṣoṣo náà sì ni wọ́n. وتعتقد أن الكافر الأصلي كاليهود والنصراني وأمثالهما كفار كما wọ́n ní bákan náà àwọn ń gbà nínú gbàgbọ́ àwọn nínú àdìsọ́kàn àwọn pé àwọn tó jẹ́ kéfìrí ìpìlẹ̀ bíi ẹni tó jẹ́ yẹ̀wúdí ẹlẹ́sìn yẹ̀wúdí àbẹ́lẹ́sìn nasara pé àwọn gbà wípé àwọn yìí kèfèrí ni wọ́n èé ṣe mùmìnì wọ́n èé ṣe mùmìnì kèfèrí ni àwọn yìí tó já pé ìpìlẹ̀ wọn ni yìí kèfèrí ni wọ́n. فهم الله في كتابه قال سبحانه لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين فجعل أهل الكتاب والمشركين كفارا. so wọ́n ní pẹ̀lú ẹ̀rí tí Ọlọ́run ọba sọ nínú al-Qur'anul Karim yẹn nínú Suratul Bayyinah náà mú wá pé Ọlọ́run ọba ní àwọn tó jẹ́ lam yakun alladhina kafaru min ahli al-kitab wal mushrikin pé àwọn tó jẹ́ kèfèrí nínú àwọn ahlul kitab àwọn tó jẹ́ àwọn yehudi nasara àti àwọn mushrikin àwọn olùbọ òòṣà so tọ́lọ́run ọba sọ̀rọ̀ wọn tí wọ́n ní àárí pé Ọlọ́run ọba kù wọ́n ní kùfàrù tó ń ti wípé yehudi nasara náà ni wọ́n pé so ìgbàgbọ́ kùránì yẹn tí kùránì sọ̀hún òun náà ní gbàgbọ́ àwọn lórí wọn. بل وأعتقد أن من لم يكفر اليهود والنصارى فإنه كافر مثلهم. so bákan náà wọ́n ní nínú àdìsọ́kàn tàwọn ìgbàgbọ́ àwọn náà sì ní wípé ẹnikẹ́ni tó bá pèrè ní mùsùlùmí tí ò bá wá rí àwọn yehudi nasara tí wọ́n ń bẹ lẹ́yìn gbígbé ànábì dìde tí ò bá gbà wọ́n ní kèfèrí bíi tiwọn lòun náà kì í ṣe mùsùlùmí kódà kó bìlọ́ǹgì sínú Islam tó bá fi lè gbà wípé yehudi nasara pé mùmìnì ni wọ́n ṣe káfíìrù
kèfèrí ni wọ́n kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀ náà. ذكر على هذا الإجماع شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى كما في مجموع الفتاوى. wọ́n ní ẹnu àwọn àfáà kò lórí eléyìí táwọn sọ yìí kìí ṣe àwọn nìkan làwọn sọ wọ́n ní nínú àwọn àfáà tí wọ́n sì dá tí wọ́n kó ti ìfẹnukò àwọn àfáà lórí ẹ̀ òun náà ni àlùfáà wa Sheikhul Islam ibn Taymiya gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú Majmu'ul Fatawa àwọn tó jẹ́ tírà àwọn náà. لأن من لم يكفرهم مقتضى قوله تكذيب القرآن. so wọ́n nítorí pé ẹni tí ò bá kù wọ́n kèfèrí tó bá ní wọ́n yìí ṣe kèfèrí ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ ni wípé ń pe kùránì ní irọ́ ó ń pe alukùránì ní irọ́ náà. وأعتقد أن المسلم إذا وقع فيما يقتضي الكفر أي في شيء من نواقض الإسلام فإنه يكون كافرا بعد قيام الحجة. wọ́n ní ìgbàgbọ́ àwọn àti àdìsọ́kàn àtàwọn àti táwọn ń bẹ lórí ẹ̀ òun náà ni pé ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé mùsùlùmí ni òun ó wá lọ kó sínú nǹkan kan nínú tó máa ń ba ìsìláàmù jẹ́ so wọ́n lẹ́ni ìyẹn yóò di kèfèrí àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé fún un ni nígbà táwọn bá ti ṣàlàyé fún un kì í ṣe káfíọ̀ Allahu Akbar ẹni tá nípa àwọn èèyàn kèfèrí nìyẹn o ń yọ àwọn èèyàn kó ní Islam pé ẹni yẹn yóò jẹ́ mùsùlùmí náà ni that is mùsùlùmí náà ni ó máa jẹ́ nígbà tí ò báyìí tí ì gbọ́ nǹkan yẹn yìí nǹkan tó ṣe yẹn máa ń ba Islam jẹ́ bọ́ kò tí ì gbọ́ yé àìtí ì gbọ́ yé rẹ̀ mùsùlùmí náà ni ó máa jẹ́ ìgbà tán bá wá ṣàlàyé fún un tó wá takú pé bóun ó ṣe máa ṣe tòun nìyẹn ìgbà náà ni ó tó di pé ó ṣe kí ni ó máa ṣe kúfúrú àmọ́ láì tí ì gbọ́ yé àbí tí wọ́n ti mọ̀ bóyá ó máa àbí ó máa tí wọ́n ti ṣàlàyé fún un wọ́n ní mùsùlùmí náà ní lọ́dọ̀ àwọn Allahu Akbar so òun ni gbólóhùn tó sọ pé ẹni yóò máa jẹ́ kèfèrí àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé fún un ni o lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé fún un ni náà. فقد يكفر المسلم بعد إيمانه وبعد إسلامه إذا. tí wọ́n nítorí wípé èèyàn lè jẹ́ mùsùlùmí tí ó dẹ̀ padà di kèfèrí lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí ó lè jẹ́ mùmìnì tí ó gbára sí di kèfèrí lẹ́yìn ìgbà tó jẹ́ mùmìnì ìyíhùn in tó rinlẹ̀ ni náà. وقع في مكفر وقامت الحجة عليه كما قال سبحانه. so wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó yá sí pé ó kó sínú nǹkan tó máa ń sọ yàn di kèfèrí tó máa ń sọ mùsùlùmí di kèfèrí so wọ́n dẹ̀ ṣàlàyé fún kò gba nǹkan yẹn ó takú pé orí nǹkan yẹn náà lòun ó wà pé irú ẹni yẹn ti di kèfèrí báyẹn lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí Allah ṣe sọ wípé. كفروا بعد إسلامهم وقال سبحانه لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. so wọ́n ní Ọlọ́run bá sọ́nù àyà kanú Kùránì wípé ó sọ fáwọn èèyàn kan pé la ta'tadhiru ẹ má wulẹ̀ rojọ́ ẹ má mú nǹkan ẹ má sọ nǹkan kan qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ mùmínì tẹ́lẹ̀ that is mùmínì ni wọ́n á padà wá ṣe nǹkan yín tán ṣe yẹn Ọlọ́run bá ní mi fẹ́ gbọ́ nǹkan kan ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ jẹ́ mùmínì tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé èèyàn lè jẹ́ mùmínì tí ó padà di kèfèrí tó bá ṣe nǹkan tó lè sọ di kèfèrí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé fún gẹ́gẹ́ bí Sheikh Abdulaziz Rayyis sọ òun náà ni tó bá wá takú lórí ẹ̀ náà. بل واعتقد أن من نطق بالشهادتين من أهل الإسلام وجلس عمره كله ولم يعمل شيئا من أعمال الجوارح الواجبة مع قدرته فإنه يكون كافرا وقد. الله أكبر. so ọ̀rọ̀ tí a tú síwájú yẹn wọ́n ti fi yanjú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wípé kinní kan ó ń pèyàn kèfèrí ní ha wọ́n ti fi yanjú yìí ń dànù náà wọ́n tún wá padà síbi ọ̀rọ̀ mi tó tún ní í ṣe pẹ̀lú mas'ala irja wọ́n ní ìgbàgbọ́ àwọn àdìsọ́kàn àwọn ò ní wípé ẹnikẹ́ni tó bá wá jẹ́ mùsùlùmí tó ló ń jẹ́ mùsùlùmí ó wá lò gbésí ayé gbogbo ọjọ́ orí tó wá lò ó kàn jókòó lórúkọ ìjẹ́ mùsùlùmí ni kò ṣiṣẹ́ kò kírun kankan kò gbààwẹ̀ kankan gbogbo iṣẹ́ ìjọsìn téèyàn máa ń ṣe tọ́lọ́run ọba máa ń béèrè lọ́wọ́ èèyàn kò ṣe wọ́n ní ẹni yẹn ní kèfèrí ni kò ṣe nǹkan míì kò ṣe bọ́ kò sòsà kò lọ ṣọ́ọ̀ṣì kò lọ sí ilé awo kò lọ bá ń gbé kò bá ń gbòòrò ìsìláàmù náà ló ń kílẹ̀ mùsùlùmí náà ló ń pèrè ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ní ó kàn jókòó kò wá ṣiṣẹ́ nínú àwọn iṣẹ́ tọ́lọ́run ọba làbọ̀ mùsùlùmí lọ́rùn kò ṣiṣẹ́ yẹn tó fi wá kú ó kàn jókòó ni ó dẹ̀ pèrè mùsùlùmí pé ẹni yẹn ṣe mùsùlùmí náà. حكى الإجماع على ذلك شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى. wọ́n láwọn kọ́ làwọn sọ̀rọ̀ yìí o wọ́n ní ọ̀rọ̀ tí gbogbo àwọn àfẹ́ẹ̀sì sọ tí wọ́n fẹnu kò lé lórí ni tí ò sáfẹ́ẹ̀sì kan
nínú àwọn àfẹ́ẹ̀sìn ṣẹ̀ríà àwọn àfẹ́ Islam tí wọ́n ya pé eléyìí wọ́n ní ẹni tó sì sọ eléyìí di mímọ̀ pé n tí gbogbo àwọn àlùfáà sọ lélẹ́yìí òun náà ni àlùfáà wa àfẹ́ẹ̀sìn Ibn Taymiyyah rahimahullah nínú tírà wọn. يدل على هذا كلام الإمام أحمد والآجري وغيرهم من أئمة السنة. bákan náà wọ́n ní nínú àwọn tí arọ́rọ̀ wọn lórí irú nǹkan báyìí ni al-Imam Ahmad àti al-Imam al-Ajuri àti àwọn míì tó yàtọ̀ sí wọn nínú àwọn àlùfáà sunna. بل وأعتقد أن تارك الصلاة كافر على أصح قولي أهل العلم. so bákan náà wọ́n ní gbàgbọ́ àwọn ṣe rí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ mùsùlùmí tí ò ṣiṣẹ́ yẹn tí wọ́n sọ kọjá yẹn àwọn tó bá já wọn múríjà gbà pé mùmínì náà ni àwọn tó bá já wọn múríjà pé kò bá àmá kírun kò bá àmá gbà kò bá àmá ṣe anything sósà àti sọ pé mùsùlùmí lòun mùmínì náà ni ìgbàgbọ́ àwọn múríjà nìyẹn. so ṣẹ́ni tó wá sọ pé ẹni tó bá ṣe yóò tó bá kú lórí bẹ́ẹ̀ tí ò ṣe káfìrí ni tó sì jẹ́ pò ń lọ́rọ̀ àwọn afáàsùn náà ṣẹ́ni ẹ̀ náà wá pè ní múríjà táwa sọ pé ó pọ̀ rẹ̀ ń tèmi fi takò àfáà lánàá nìyẹn pé ń tí mo rí tábà sọ yẹn pé ọ̀rọ̀ yẹn irọ́ ni ọ̀rọ̀ yẹn mi ì sọ pé àfáà ló parọ́ tó náà ti búra ọ̀ bọ̀t àwọn tó gbé ilé wọn lọ́wọ́ ọ̀rọ̀ ẹni tí nǹkan kan ń bẹ nínú ẹ̀ sí yẹn ni láyé bá ṣe bí ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí nísìnyí kì í sọ̀rọ̀ ọdún yìí kì í sọ̀rọ̀ ọdún tó lọ kì í sọ̀rọ̀ ọdún tó lọ o ọ̀rọ̀ tí wọ́n ti sọ bóyá bí 5 years ago ó ń lọ̀rọ̀ yìí àbí 4 years ago ó ń lọ̀rọ̀ wọn tí mò ń play nígbà tí wọ́n fẹ́ sùn yìí kàn wọ́n tí wọ́n béèrè ọ̀rọ̀ bí 4-5 years ago lọ̀rọ̀ yìí so kìí sọ̀rọ̀ tuntun ìyẹn mo fi ń sọ pé wáyé tí Sheikh Imran tí wọn ò fi marú nǹkan yìí kan tó máa sọ wọn mi ìrí wọn lẹ́nu tó já sí pé wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún tí ò wá níwádìí tí ìbá ṣe pé bóyá nǹkan kan ó fa ń táwọn náà wo pé musa fẹ́ sọ̀rọ̀ musa fẹ́ lálà sí àwọn tẹ́ pè ní àáfàá súnà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wáyé táfọ́ fi jáde tí wọ́n kàn fi sọ̀rọ̀ tírú ọ̀rọ̀ yóò dẹ̀ máa wà ń lẹ̀ tọ́lọ́rọ̀ ó ti ṣe kíni tọ́lọ́rọ̀ ó ti clear rẹ̀ tọ́lọ́rọ̀ ti clear rẹ̀ pé kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nù gbèsè ayé òun Allah al-musta'an. كما ذهب إلى هذا أيوب السختياني والإمام أحمد في رواية وإسحاق بن راهويه بل حكى المروزي وتعالى ويدل على هذا كلام الإمام أحمد والآجري وغيرهم من أئمة السنة بل وأعتقد أن تارك الصلاة كافر على أصح قولي أهل العلم. so wọ́n ní bákan náà ń táwọn nígbàgbọ́ sí o náà ni pé ẹnikẹ́ni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tó pèrè mùsùlùmí tó gbẹ̀rùn jù sílẹ̀ kèfèrí ni lórí èyí tó lálàáfíà tó lẹ́rìí jùlọ nínú ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ sọ àwọn kan sọ pé tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tó bá ṣe nǹkan míì bóyá ó ń ṣe hajj bóyá ó ń yọ zaka bóyá ó ń gbààwẹ̀ kò wá kírun pé mùmínì náà ni but àwọn àfáà míì gbà yìí pé kò bá máa ṣe gbogbo àwọn nǹkan táwọn wúyẹn tí ò bá fi kírun tó bá kú bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n ní ìyẹn ní stand táwọn mú torí pé òun ní stand tó lálàáfíà nínú ọ̀rọ̀ méjèèjì tí wọ́n ní stand àwọn nìyẹn náà àwọn afẹ́ kó ti àwọn àfáà lórí ẹ̀. كما ذهب إلى هذا أيوب السختياني. wọ́n ní ìpè ẹni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ tí ò kírun tó fi lọ pàdé Ọlọ́run ní kèfèrí kódà kó máa ṣàwọn aṣẹ́ mi nínú iṣẹ́ Islam wọ́n ní òní táwọn àlùfáà sọ wọ́n ní àwọn nìkan kọ́ irú ẹ̀ ní àfáwà Ayyub as-Sakhtiyani wọ́n láwọn náà sọ bẹ́ẹ̀. أحمد في رواية. bákan náà Imam Ahmad sọ bẹ́ẹ̀ nínú ẹgbàá wa kan látọ̀dọ̀ wọn. وإسحاق بن راهويه بل حكى المروزي. bákan náà wọ́n ní àti àlùfáà Ishaq bun Rahawayhi so. وغيره من أهل العلم أن الصحابة مجمعون. al-Imam al-Marwazi so wọ́n ní wọ́n gbẹgbà wá ìfẹnukò àwọn sàábì ànábì radwanullahi alayhim lórí nǹkan yìí pé àwọn sàábì ànábì pé ẹni tí wọ́n wà lórí ẹ̀ nìyẹn pé ẹni tí ò bá ti kírun tó bá kú láì kírun kèfèrí ni náà. مجمعون على ذلك وأعتقد أن من نطق بكلمة التوحيد لا إله إلا الله لم تنفعه إذا لم ينطقها مع شيء من شروطها وإنما تلفظ بها لفظا مجردا. so wọ́n ní bákan náà nínú àdìsọ́kàn àwọn àti ìgbàgbọ́ àwọn àti táwọn ń bẹ lórí ẹ̀ nínú ọ̀rọ̀ gbàgbọ́ òun náà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá sọ gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ẹni tó bá sọ la ilaha illallah muhammadan rasulullah so tí ẹni ìyẹn bá sọ láì pé àwọn tí ò sọ lẹ́ni tó mójútó àwọn májẹ̀mú tó dé pé ẹni yẹn ṣe mùmíní
tòró láwọn májẹ̀mú dàtí májẹ̀mú tí la ilaha illallah fi máa ń lálàáfíà. So ẹni yẹn kàn sọ ni kò náà ní àwọn májẹ̀mú yẹn, kò gbèkítà sí wọn, ó mọ̀ but kò lò wọ́n, pé ẹni yẹn kì í ṣe mùmínì, torí pé la ilaha illallah àgbà pẹ̀lú lílo májẹ̀mú tó dé ni, òfin tó dé náà. من فعل ذلك فإن كلمة التوحيد لا إله إلا الله لا تنفعه يوم القيامة، لا تنفعه يوم القيامة. Okay, ní tí wọ́n sọ ni pé ẹni tó bá sọ la ilaha illallah Muhammad rasulullah tí ò bá pa àwọn májẹ̀mú, sísọ yẹn ò ní wúlò fún lálkìyàmà, sísọ yẹn ò ní wúlò fún lálkìyàmà, torí pé la ilaha illallah àwí a sì gbà pẹ̀lú májẹ̀mú ni. Ẹni tí ò bá gbà pẹ̀lú májẹ̀mú tó kàn sọ lásán, sísọ yẹn ò wúlò fún lálkìyàmà náà. كما قال وهب بن منبه. So wọ́n ní gẹ́gẹ́ bí alfa Wahab bun Munabbih, àfáà àgbà súnà ńlá kan ni Wahab bun Munabbih. O kò rú mi lójú pé àfáà Imran ó máa àfáà tá à ń sọ yìí, inú tí ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àbáwọn àfẹ́ ẹ̀kọ́ tí ò yẹ kí wọ́n má mà ní Wahab bun Munabbih. So wọ́n ní wọ́n sọ nọ́ọ̀rọ̀ wọn wípé لما سئل أليست لا إله إلا الله مفتاح الجنة قال بلى. wọ́n béèrè lọ́wọ́ alfa Wahab bun Munabbih wípé ṣebí la ilaha illallah ò ní kọ́kọ́rọ́ téèyàn fi ń wọ àlùjánná tá a fi ṣílẹ̀kùn wọnú àlùjánná. Wọ́n ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ولكن لكل مفتاح أسنان. wọ́n ní ṣùgbọ́n gbogbo kọ́kọ́rọ́ ló ní eyín, gbogbo kọ́kọ́rọ́ ló ní kíni, ló láwọn eyín tí ó lè fi yí nǹkan nínú lọ́hùn-ún náà. بأسنانه وإلا لم يفتح لك. wọ́n lẹ́ni tó bá mú kọ́kọ́rọ́ tó léyín dání ní ó ṣe kíni, òun ní ó ìrílẹ̀kùn sí tí ó wọlé. Ẹni tó bá mú kọ́kọ́rọ́ dání tí ò ṣe kọ́kọ́rọ́ tó ní eyín tó lè fi ṣílẹ̀kùn, kò ní rílẹ̀kùn sí o. Ìyẹn àwọn eyín yẹn ni àwọn májẹ̀mú la ilaha illallah náà. فمجرد النطق بكلمة التوحيد لا يكفي في النجاة. wọ́n ní fún di eléyìí sísọ gbólóhùn la ilaha illallah, gbólóhùn tawhid lásán, láì pé àwọn májẹ̀mú rẹ̀, láì mójútó, lẹ́ni tó sì máa tí ò wá mójútó, wọ́n ní kò lè ṣe ẹni náà láǹfààní lálqiyama. من النار ولا تنفع صاحبها يوم القيامة، بل لا بد أن يأتي بشروطها من الإخلاص والعلم واليقين إلى غيره. So wọ́n ní dandan ni ẹni tí ó sọ la ilaha illallah tó fẹ́ kó wúlò fún lálqiyama, ó gbọ́dọ̀ sọ kó sì mú wá pẹ̀lú àwọn májẹ̀mú ẹni bíi al-ilmu, al-yaqin, al-ikhlas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn májẹ̀mú bíi méje mẹ́jọ tí ó wà fún gbólóhùn la ilaha illallah, káwa náà lọ́kọ́ ká lọ́ máa náà. That is ẹni tó bá fẹ́ kó jẹ́ sábàbí àti wà àlùjánà fóun láti jẹ́ mùmínì gidi tó ń fi rí la ilaha illallah fi wà àlùjánà, ẹni yẹn bùkátà sí kó lọ mójútó àwọn májẹ̀mú yẹn. Tí ò bá ti mójútó, àwọn gbà pé kó lè wúlò fún al-qiyama. wọ́n ní àwọn nǹkan táwọn kà kalẹ̀ yìí, òun náà ni àwọn tó jẹ́ àkótán lódindi ìgbàgbọ́ àwọn nípa ọ̀rọ̀ iman. Òun náà sì ni táwọn mọ̀ tí àwọn àfáà súnà, àwọn ahlu súnà ń bẹ lórí ẹ̀. وأعوذ بالله أن أعتقد في الإيمان شيئا مخالفا لما جاء في كتاب الله أو سنة النبي صلى الله عليه وسلم. aláwọn wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah kúrò níbi káwọn wá ní nígbàgbọ́ nǹkan kan, káwọn ní lẹ́mìí sí nínú ìgbàgbọ́ nǹkan kan tí ó lọ yapa sí ti tírà Ọlọ́run ọba wálé lórí àti tí súnà ànábì wa màmá wálé tó wá lórí ẹ̀, káwọn wá lọ nígbàgbọ́ tó yapa sí yìí pé àwọn wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run kò ń bí irú bẹ́ẹ̀. الله عليه وسلم أو أجمع عليه سلف هذه الأمة. àbí tí ó wà lọ yapa sí nǹkan tí àwọn tó já wọn sálàf, àwọn sọ̀hábà, àwọn tàbíùn, àwọn àtibá'u tàbíìn tí wọ́n fẹnu kò lé lórí nínú ọ̀rọ̀ gbàgbọ́, káwọn wá lọ ní nígbàgbọ́ àwọn wáṣọ lọ́dọ̀ Ọlọ́run ọba kò ń bí irú gbàgbọ́ bẹ́ẹ̀ náà. وأسأل الله الذي لا إله إلا هو أن يحييني وإياكم على هذا الاعتقاد السني السلفي. aláwọn wá bẹ lọ́wọ́ ọba Allah, ọba tí ò sí olùjọ́sìn fún kan yàtọ̀ sí, kó jẹ́ káwọn máa ṣẹ̀mí àti àwa náà lórí àdìsọ́kàn eléyìí táwọn ṣàlàyé yìí, tó jẹ́ àdìsọ́kàn súnà, èyí tó dọ́gba pẹ̀lú tánàbí wà lórí ẹ̀, tó jẹ́ àdìsọ́kàn sálàfí, ìyẹn ni pé al-i'tiqadu sálàfí, àdìsọ́kàn tó ṣe déédé pẹ̀lú táwọn sàhábà ànábì wà ní orí ẹ̀. وأن يميتنا على ذلك وأن نلقى الله راضيا عنا. kó sì pa àwọn lórí irú àdìsọ́kàn báyìí, kó wá jẹ́ kí gbogbo wa pàdé Ọlọ́run lẹ́ni tọ́lọ́run bó yọ́nú sí. àmín. من نسب إلي شيئا خلاف ذلك فقد. wọ́n ní gbogbo ẹnikẹ́ni wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n ń fẹ̀sùn tí kìí ṣe tàwọn kan àwọn,
so irú eléyìí náà kí Sheikh Imran Eleha kí wọ́n gbọ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fi tì sọ́dọ̀ àwọn nǹkan kan tó yàtọ̀ sí nǹkan yìí tó bá fi tì sọ́dọ̀ àwọn náà. qala ma la dalila lahu alayhi wala hujja. wọ́n ní ó fi tì sọ́dọ̀ àwọn in tó yàtọ̀ sí táwọn sọ yìí kò dẹ̀rẹ́ rí mú wálé lórí, kò lẹ́fídẹ́ǹsì tó lè fi púrúfù ẹ̀, kò lẹ́rìí tó lè fi púrúfù ẹ̀ wípé bẹ́ẹ̀ ni nǹkan yẹn rí, ó kàn ń fi ń tì sọ́dọ̀ àwọn, ó kàn ń pa wọn bẹ́ẹ̀, ó kàn ń pa wọn bẹ́ẹ̀, ó kàn ń pa wọn bẹ́ẹ̀ ni pé Abdulaziz Rayyis múríjíù ni, Abdulaziz Rayyis ó ń kàfàrà àwọn àfáàgbà, ó ń bà dá àwọn èèyàn, ó ń kàfàrà, ó ń bà dá àwọn àfáàgbà, gbọ́ àwọn àfáàgbà ló bà dá, ó ń kàfàrà àwọn èèyàn, gbọ́ àwọn èèyàn ní yọkú ní Islam, pé ẹni tó bá fi tì sọ́dọ̀ àwọn in tó bá yàtọ̀ sí táwọn sọ yìí láì lẹ́rìí lórí rẹ̀ náà. وقد ثبت وقد صحح الألباني رحمه الله تعالى ما أخرج أحمد وأبو داود. وقد ثبت وقد صحح الألباني رحمه الله تعالى عليه ولا حجة له. وقد ثبت وقد صحح الألباني رحمه الله تعالى ما أخرج أحمد وأبو داود من حديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال من قال في أخيه ما ليس من قال في مؤمن ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى. náà wọ́n ní àwọn afẹ́ in tí wọ́n ẹni tó bá sọ táwọn ò sọ tó fi ti sọ́dọ̀ àwọn aláìlẹ́rìí láìlẹ́vidence tó kàn ń sọ nípa àwọn sọ ń pa àwọn pé báyìí làwọn ṣe báyìí làwọn ṣe báyìí làwọn ṣe, wọ́n ló ti rinlẹ̀ nínú hadith eléyìí tí Sheikh Albani sọ aha rẹ̀ kó lálàáfíà gẹ́gẹ́ bó ní ṣe bẹ́ẹ̀ sí sílá sọ yá wọn. bákan náà alimam Ahmed Abu Dawud ni wọ́n gbé jáde tó gbà wá, Ibn Majah náà gbà wá àwọn òdàrúkọ rẹ̀ wọ́n lápẹ́ mi máa hadith ń tẹ́lẹ̀ ni. náà anabi sallallahu alayhi wa sallam ní man qala fi mu'minin ma laysa fihi askana Allahu radgatal khabal. ẹnikẹ́ni tó bá fi lè sọ nǹkan kan nípa olùgbàgbọ́ òdodo in tí kìí ṣe ti ń bẹ lára rẹ̀, tó bá fẹ̀sùn tí kìí ṣe tiẹ̀ tó fi kàn án, ọlọ́run ọba ó fún ní radgatal khabal, yóò fún mu ìbẹ̀rẹ̀, ọlọ́run ọba ó fi sí ibi tí ó ti máa mú lọ, ọlọ́run fi sí jọgbé ní alqiyama. ìyẹn ni pé tó bá wà yóò wọná, tó bá wọná ọlọ́run yóò wà nínú àwọn tọ́lọ́run ọba ó máa fún ní omi tí ń sun lára àwọn ọmọ náà àti ìtútú ọyún tó ń jáde lára wọn, tó ń tú jáde lára wọn, yóò wà nínú àwọn tọ́lọ́run ọba ó máa fún nírú nǹkan bẹ́ẹ̀ mu, tí ó sì ní ṣe láǹfààní kọjá pé ìwọ ni ó jẹ́ fún ìfun àti ẹ̀dọ̀ wọn tí ń bẹ nínú wọn, ìwọ ni ó jẹ́ fún nǹkan yẹn. so nínú àwọn tí ó dẹ̀ mú náà lọ́lọ́tí gẹ́gẹ́ bá Ànábì ṣe sọ, nínú wọn ni ọlọ́tí, ẹni tó bá mutí. so hadith mi ń bẹnu Bukhari bẹnu Muslim fún yìí pé ọlọ́tí ó mú radgatal khabal náà. يخرج من مقال وما هو بخارج. so Ànábì sọ pé ẹni yẹn tí ó máa mú nìyẹn títí tí ó fi jáde kúrò níbi tó sọ dà, tí ó fi túbá kúrò níbi nǹkan tó sọ yẹn. so al-Imam Qadi Iyad tí n bá ṣe mistake, wọ́n ní títí tí ó fi túbá ń bẹ̀, tí ó fi wá foríjì kúrò níbi tó ń sọ ń pa ẹni yẹn, ẹ̀sùn tó fi ń kan olùgbàgbọ́ òdodo tí kì í dẹ̀ ṣe ẹ̀sùn ẹni yẹn, so Ọlọ́run ọbó yóò fún ní nǹkan yẹn mu títí tí ó fi túbá ń bẹ̀. so àwọn àfáà wa tu àwọn sọ wípé ìyẹn ni pé tí ó fi tó bá ti túbá ń bẹ̀ kò ní mu nǹkan yẹn mọ́, then tó bá ọmọ ẹni tó dẹ́ṣẹ̀ yẹn náà yóò ṣe istihlal lára lọ́dọ̀ ẹni yẹn, ìyẹn ni pé yóò jẹ́wọ́ fún ẹni yẹn, yóò dẹ̀ gbẹ́ ẹni yẹn láàyè láti gbẹ̀san lára òun tó bá jẹ́ pé nǹkan tó yẹ kẹ́ni yẹn gbẹ̀san lára ẹni. so nísìnyí tí àfáà Imran ń sọ nípa Sheikh Abdulaziz Rayyis yìí, bó o làfáà ṣe fẹ́ púrúfù ẹ̀, àfáà gbọ́dọ̀ kọ́kọ́ fi rinlẹ̀ náà wípé mórìjà tí wọ́n pè náà ni, then káfà tún wá fi rinlẹ̀ wípé gbogbo àwọn àfáà ló ti bàdá, káfà kú àwọn àfáà tán bàdá wà pẹ̀lẹ́ rí ẹ̀. bákan náà ìpè àwọn èèyàn ń kèfèrí, àwọn tí kìí ṣe kèfèrí ní Islam, ìpè wọn ń kèfèrí yàtọ̀ sí tí wọ́n sọ tá a ti tú yìí, káfà kú àwọn púrúfù yẹn jáde, káfà kú àwọn púrúfù yẹn jáde, àtàwọn mùsùlùmí tí wọ́n ti pè ní kèfèrí, káfà kú àwọn púrúfù yẹn jáde ní àfáà lẹ́rìí nìyẹn. ajásí pé àdísì kò ní bá àfáà wí, ọ̀rọ̀ tá Ànábì sọ yóò ní bá àfáà wí, ṣùgbọ́n táfò bá lẹ́rìí tó jásí pé ìtara afẹ́ gbìjà ara wa, afẹ́ ṣe gbá nǹkan kan, afẹ́ gbìjà àwọn kan àbí nǹkan kan, òun làfáà bá ń torí ẹ̀ máa kó gbogbo àwọn ọ̀rọ̀ ìwà ó léwu fáfá o lálùkìyámà o. dẹ́mbò làfáà yìí fẹ́ lọ mítì Sheikh Abdulaziz Rayyis tó jẹ́ àfáà wọn wípé mo sọ àwọn nǹkan báyìí nípa yín, mo sọ ń pa yín, mo sọ ń pa yín, ẹ dẹ̀ ti dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀, but mo sọ nípa yín, so ẹ dákun
mo fẹ́ kẹ́ foríjì mi. Bó la fa ṣe fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ yẹn, bó la fa ṣe fẹ́ sọ. A rí pé nǹkan tá fa ṣe yẹn in tó léwu fáfá lálùkìyámà ni, in tá fa ṣe yẹn in tó wà very very dangerous fún àkhírà àfá òun la fa ṣe. Torí pé nígbà tá sọ̀rọ̀ lánàá ta ní káfà bẹ̀rù Ọlọ́run, àwọn kan ní iye kọ́mẹ́ǹtì pé ìwọ gẹ́gẹ́ ní tó bẹ̀rù Ọlọ́run, a mọ̀ tá ń sọ, ẹ kàn nídìí láti farabalẹ̀ ni, a mọ̀ nǹkan tá ń sọ. So ló jẹ́ kí n mú púrúfù kìíní wa pé kìíní yìí very simple. Nísì gbogbo ẹ̀sùn tá bá fi kan ẹni yìí, a ní mùsùlùmí lẹ́ni yìí, báfà náà sì jẹ́ mùsùlùmí, kò tọ́ fún èmi ń ṣe kí n torí pé mo ní nǹkan kan tí mo kórìíra nínú ìgbésẹ̀ àfá, kí n máa wá pa irọ́ máa fa Imran in tí kìí ṣe tiwọn, kí n máa wá sọ. Àdísì yóò bẹ́ mi náà wí. Téèyàn kan bá dẹ̀ mú wá in tí kìí ṣe tiwọn tí mo sọ, wàláì tí n bá fi lè rí pé kìí ṣe tàfà mo sọ, màá jáde gbangba, màá sì túbá. Màá sì kéde fún àfá pé mo wá foríjìn. Tán bá sì ní nǹkan kan tí wọ́n fẹ́ request fún ni, màá fi wọ́n lè kan request fún lọ́dọ̀ mi. Because mi ní díẹ̀ kíámà ní ó jẹ́ pé irú nǹkan yẹn ní ó wá ṣàkóbá fún mi wájú Ọlọ́run. Kódà anybody náà tí n bá ṣerú ẹ̀ fún. So kò tọ́ fún mi kí n bà fáà jẹ́, kí n fẹ̀sùn tí kìí ṣe tàfà kàn wọ́n. Bí ó ṣe tọ́ fẹ́ mi yẹn tádìsí yóò máa bẹ́ mi wí, bẹ́ẹ̀ náà ni ò tọ́ fún àfá Imran náà káwọn náà máa ba mùsùlùmí míì náà jẹ́, ká máa bà á jẹ́ láwùjọ tí wọ́n. Torí pé kìí ṣe bí òkè káàzó pé tí Sheikh Abdulaziz Rayyis bá jẹ́ àfá tó wà ní Nàìjíríà yìí nísìn ni àfá Imran wá ń sọ gbòòrò tí wọ́n ń sọ nípa àwọn ìláì ní single evidence báyìí tí wọ́n lè fi proof ẹ̀ kọjá pé àfá mi kan sọ, àfá mi kan sọ, àfá mi kan sọ, láì lẹ́ evidence ní kí lẹ rò pé yóò ṣẹlẹ̀. Ṣé irú àfá tí àfá Imran ń sọ pé wọ́n padà sí lẹ́gba kìíní kan mọ́tíkàlẹ́ náà ni wọ́n ṣe lẹ́gba, wọ́n fún lẹ́gba táfà ń sọ ohun tí ó dẹ̀ ṣẹlẹ̀, ṣé àfá náà ní padà dẹni tí wọ́n padà fún lẹ́gba? Because nígbà tán bá dé kóòtù náà tábà bá ní òkè ọ̀rọ̀ tó sọ tí kìí ṣe ọ̀rọ̀ tí mo sọ yìí tó kàn sọ ń pa mi yìí, mo fẹ́ fún ẹ lẹ́gba. Àfá sì gbọ́dọ̀ farabalẹ̀ kó jẹgba yẹn. Òkè sábà náà ní padà jẹgba lé lórí. Tá ń sọ nìyẹn. Tá a bá gbá máìkì mú ẹja mọ nǹkan tá a máa sọ. Àwọn èèyàn wà wájú wa, wọ́n ń gbọ́ wa, a need láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má torí pa ara àwọn èèyàn ní ká wá lọ máa jábọ́ ń jákújáde bí pa wá lọ máa kọsẹ̀ lára àwọn èèyàn wájú Ọlọ́run. Torí pa àwọn kan wà tí wọ́n máa héèlì wọn tá a fẹ́ dùnnú fún, tá a fẹ́ pọnnu fún. A gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run tá à ń sọ fúnra wa nìyẹn. So ẹ wo orun tá a fà yìí sọ, ẹ gbọ́n tí wọ́n ń sọ síwájú. وجاء في الحديث الآخر تفسير غدغة الخبال بأنها عصارة أهل النار والعياذ بالله. So wọ́n ní nínú hadithi mi ó wá ń bẹ̀ wípé radghatul khabal tá nàbí sọ náà ni asaratu ahli nar, asaratu ahli nar. Lọ́dọ̀ àwọn afáàmì wọn tó fi kún pé asaratu ahli nar wa sadiduhum. So asọ́rọ̀ ni omi tó bá fún jáde lára wọn, ibẹ̀ náà ti yọ asir juice, omi tó fún jáde lára wọn, tó fún jáde nígbà tí náà ń jú ọmọ náà, omi tó sun jáde, asọ́rọ̀ nìyẹn. Sọdídù ni bí kí nǹkan wú, tó bá wú tó so kó wá bẹ́, a rí pé tí ó jáde níbẹ̀ náà ń pè ní ètútú àbí ọyún, sọdídù nìyẹn. So asọ́rọ̀ wọn, omi tí ó máa sun jáde lára àwọn ọmọ náà àti sọdídù ara wọn ni wọ́n máa fún ẹni tó bá wù àyẹ̀mú lálùkìyámà. Ẹni tó bá sọ nípa mùmìní tó fẹ̀sùn kankan mùmìní tó wá ń sọ pé tí ẹ̀sùn tí kìí ṣe tẹ́ni yẹn tó wá ń sọ báfà ṣe ń sọ yẹn. Àwọn èèyàn dẹ̀ ń báfà kọ́ tiẹ̀ wọ́n dẹ̀ ń gbé jáde. A gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run tá à ń sọ nìyẹn dáa. وننبه أنه ليس معنى أن أتكلم أنا أو غيري من طلاب العلم أو يتكلم علماء أهل السنة في أهل الباطل بدليل وبينة وبرهان. ليس معنى هذا أن يحتمي أهل الباطل، أن تأخذ أهل الباطل الحمية فيدافعوا عن أقوى. So wọ́n fẹ́ ṣe nàṣíhà, general nàṣíhà. Wọ́n ní kò túmọ̀ wípé tí àwọn táwọn jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àbí àwọn tó já àwọn àgbà àfà, àwọn àfà tí wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń bẹ lórí ìbàjẹ́, táwọn ń sọ̀rọ̀ nípa ìbàjẹ́ wọn pẹ̀lú ẹ̀rí, kí àwọn èèyàn kan tí wọ́n wá láwọn fẹ́ gbìjà wọn kan wá jáde pẹ̀lú hàmíyà, ìgbárata, ìgbónára, kan máa wá dìfẹ́ǹdì àwọn èèyàn tó ń bẹ lórí ìbàjẹ́ ń tìtorí ìbàjẹ́ kan wá nítorí ẹ̀ la fi ń sọ tí wọn náà ṣe. Subhanallah. Ẹ rí i pé tí ó bí gbogbo pírọ́blẹ́mù yìí tí àfáà fi di pé àfáà dìde sí Sheikh Abdulaziz Rayyis kò kọjọ́ ọ̀rọ̀ àwọn al-Ikhwanul Muslimun. Ọ̀rọ̀ àwọn al-Ikhwanul Muslimun òun náà ni kọ́sìsì kìíní, ọ̀rọ̀ wọn náà ni.
pé Abdulaziz Rayyis ńgbà táfà fẹ́ kóòtì àfà táwa jáde pé àfà yín tẹ́ kóòtì yìí ń takò àwọn Ikhwan Muslimun ó dẹ̀ ń ṣọ̀rọ̀ dùn fún wọn gbà táfà padà turn back báyìí wọ́n padà ń ba Abdulaziz Rayyis lórúkọ jẹ́ lẹ́yìn ìgbà tẹ́tí kọ́kọ́ fẹ́ fi gbá yìí bọ̀ torí páwa mọ̀ wọ́n a dẹ̀ mọ̀ pé n tán sọ kọ́lẹ̀ yìí ń sọ àwa jáde pé àfà yín ò sọ eléyìí àfà yín tá ń sọ làfà yín sọ yá òun àfà padà wá turn back àfà wá síjú sí àfà wọn As-Sheykh Abdulaziz Rayyis àfà wá ńlá làsí rẹ̀ ní ti torí ọ̀rọ̀ al-Ikhwanul Muslimun kò sí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ torí ọ̀rọ̀ al-Ikhwanul Muslimun làfà Imran fi ń ba Sheikh Abdulaziz Rayyis lórúkọ jẹ́ kò sí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ gbogbo ìjà gbogbo ìbà lórúkọ jẹ́ táfà Imran ṣe yẹn torí ọ̀rọ̀ al-Ikhwanul Muslimun a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run tó yẹn ní Sheikh ń sọ àfà yẹn ń sọ wípé kò túmọ̀ létí torí wípé àwọn táwọn jáma akẹ́kọ̀ọ́ àbáwọn àfà tọ́jà àwọn àfà wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń bẹ lórí ìbàjẹ́ àwọn oníbàjẹ́ pẹ̀lú ẹ̀rí àti evidence tí wọ́n ń kó wá kẹ́nìkan wá dìde kó lóun fẹ́ máa gbèjà àwọn oníbàjẹ́ yìí kó wá jẹ́ pé torí ẹ̀ ló fi máa wá parọ́ tí kìí ṣe ti ẹnikẹ́ni náà tó bá ń sọ̀rọ̀ ń pa wọn tó fi máa pa mọ́ irú ẹ̀ náà lẹ pa mọ́ àwọn kan náà tẹ́ fi sọ pé wọ́n fẹ́ di Boko Haram irú ẹ̀ náà lẹ pa mọ́ àwọn kan tẹ́ pè wọ́n ní Salafi 1990 irú ẹ̀ náà lẹ pa mọ́ Salafiya tẹ́ sọ pé òṣèlú ni Salafiya kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí ìgbónára pé ẹ fẹ́ gbìjà al-Ikhwanul Muslimun ló ti yí débẹ̀ kò sí nǹkan mi torí pé ẹ fẹ́ gbìjà àwọn al-Ikhwanul Muslimun òun náà nìkan tó ti yí dé gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan mi. ẹ̀ẹ́dẹ̀ lè rí àwọn Sheikh Abdulaziz Rayyis kan sọ nǹkan kan nípa al-Ikhwanul Muslimun illa wa an ya'tu lahu bid-dalil wọ́n mú ẹ̀rí wá nínú tírà àwọn gan nínú àwọn àlùfáà tó máa ń wọnú tírà àwọn mẹ́rin wá ní Sheikh Abdulaziz Rayyis wá wọ́n mẹ́rin wá nú ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ pé wọ́n sọ fún mi wọ́n ní kìnnìkan wọ́n mẹ́rin wá nú tírà àwọn nínú ọ̀rọ̀ wọn wọ́n lè pílẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì gan tí wọ́n pílẹ̀ píṣẹ́ ti gbọ́ wọ́n á dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ irú ẹ̀ náà ni Sheikh Abdulgani Juma kò sí ní tẹ́ fi kórìíra Sheikh Abdulgani Juma torí pé wọ́n máa ń wọnú tírà àwọn al-Ikhwanul Muslimun wọ́n á mú ọ̀rọ̀ wọn wá sétí àwọn yẹn pé ẹgbọ́n tí wọ́n sọ ewu àti aburú tó ń bẹ ń bẹ̀rẹ̀ kò sí nǹkan tí wọ́n ṣe fún yín jù báyẹn lọ include àwa yìí náà kò sí nǹkan tá a ṣe fún yín tó ju pé fíkra al-Ikhwaniyya agbógun tì ẹgbẹ́ ní Salafiya náà gbogbo yìí ń dìgbà tí yẹn kàn ń ẹni tó bọ́ sínú omi tí ń wá gbogbo nǹkan tí ó dì mọ́ láti fi bọ́ta ni Salafiya kìí ṣẹgbẹ́ gbogbo yín lẹ sì mà bẹ́ẹ̀ nínú ọkàn yín pé kìí ṣẹgbẹ́ torí pé Salafiya ò bìlọ́ǹgì sí ibì kankan kò bìlọ́ǹgì sí Hasan al-Banna kò bìlọ́ǹgì sí Udaybi kò bìlọ́ǹgì sí Sayyid Qutb kò bìlọ́ǹgì sí anybody ó bìlọ́ǹgì sí sàábí ni ń táwọn sàábí ń bẹ lórí ẹ̀ tí wọ́n gbọ́ látọ̀dọ̀ ànábì kò náà ń pè Salafiya khalas téèyàn kan bá wá sásábẹ́ Salafiya tí bá ń ṣẹgbẹ́ pírọ́blẹ́mù ti ẹnu tó wá lọ gbé nǹkan míì kalẹ̀ tó yàtọ̀ sí agenda Islam tó wá jẹ́ pórí ẹ̀ ní kàtálẹ̀ àwọn èèyàn lé lórí ní jàmáà ní farakọ̀ lé lórí orí tó gbélé wọn nítorí ẹ̀ gbà àwọn èèyàn ní kó wọn mára náà nítorí ẹ̀ lé àwọn èèyàn ní pín wọn pínkúpín pírọ́blẹ́mù ti ẹ̀ nìyí o ṣùgbọ́n ẹ̀ lè rí Salafi kan kó wá jẹ́ da'iyatun ila fikratin hizbiyatin kó máa pèpè sírò orí ẹgbẹ́ kan láyé kò lè ṣẹlẹ̀ àwọn aláwọ̀ àmì tá àwa ẹgbẹ́ wo la kójọ tá ń pèpè sí à ń ṣàlàyé kìtàbù wa sunna fáwọn yẹn ẹ lọ gbọ́ ogun wà sí tàǹṣì so torí ẹ̀ náà ká tẹ̀síwájú. so wọ́n ní torí pé àwọn alùsùnà sọ̀rọ̀ ń pa àwọn oníbàjẹ́ kò túmọ̀ sí pé kẹ́nìkan jáde kó fẹ́ gbìjà wọn kó wá jẹ́ pé ìròyìn tí kìí ṣe ti alùsùnà ni ó máa wá pè wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí wọ́n ní kò túmọ̀ bẹ́ẹ̀. إن فعلوا ذلك فقد زادوا أوزارا فقد زادوا وزرا على أوزارهم. so wọ́n ní tí wọ́n bá fi lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n torí pé alùsùnà ń sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tí wọ́n gbé bàjẹ́ dání wọ́n wá ń ṣàlàyé ìbàjẹ́ wọn pẹ̀lú ẹ̀rí pẹ̀lú evidence wọ́n kó jáde wọ́n ń ṣàlàyé ìbàjẹ́ wọn ẹ̀yin kan wá dìde ẹlẹ́fẹ́ máa gbìjà wọn ẹ wá ń bá wọn tí ń ṣàlàyé ìbàjẹ́ yẹn lórúkọ jẹ́ wọ́n ní ẹ tó ń dá ọ̀ràn kún ọ̀ràn wájú Ọlọ́run ni ọ̀ràn alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀ ń dìfẹ́ǹdì ìbàjẹ́ ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ tó ń pe àwọn tí ń kọ́ bàjẹ́ ní orúkọ tí kì í ṣe tiwọn fáyé ọ̀ràn yìí ń di púpọ̀ wájú Ọlọ́run ni ajá sí pé rọ́dgátòl khabali yẹn àfàyìmọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bí o máa mú ń bẹ̀ lálùkìyámà ṣùgbọ́n àbẹ́lọ́nkẹ́ mú ń bẹ̀ torí pọ́ ọmọ ìyá wa náà ní wàláhì ọmọ ìyá wa ní àbẹ́lọ́nkẹ́ mú ń bẹ̀ àbẹ́lọ́n ṣùgbọ́n ẹni tó bá ń ṣèṣe sí òun tó bá kú lórí ẹ̀ tí ó jẹ tiẹ̀ náà lànàbì ti sọ yẹn hukumu náà ni ànàbì tí ó ti ṣe hukumu báwọn hukumu náà lànàbì ṣe wọn náà.
بسكوتهم عن أهل الباطل بأن دافعوا عنهم بل so wọ́n ní ọ̀ràn kan ní pé ẹ dákẹ́ ń pa àwọn oníbàjẹ́ tí wọ́n gbé ìbàjẹ́ dání ẹ tún wá ń gbìjà wọn ẹ tún wá ń pa àwọn tí wọ́n ń kọ̀ fún wọn tí wọ́n ń tú wọn láṣìírí ẹ ń pè wọn lórúkọ tí wọn ò jẹ́ ọ̀ràn ń di púpọ̀ ni o. وزاد ذلك برموا أهل السنة ما ليس فيهم وليتق الله كل قائل وليعلم أن الله حق. wọ́n ní gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ àfa Sheikh Abdullahi sọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ ẹ̀já bẹ̀rù Ọlọ́run ọba o níbi gbogbo tá a bá ń sọ nípa àwọn èèyàn àti tá à ń sọ jáde lẹ́nu. so wọ́n ní ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ọba ó ṣe ìṣirò wa lórí tá a bá sọ tó bá dijọ́ gbẹ̀ndé al-qiyama. أن الله يقول ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. wọ́n ní ká sì máa rántí gbogbo ìgbà nígbà tá a bá ń sọ̀rọ̀ jáde lẹ́nu pé Ọlọ́run ọba sọ pé wa ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sí nǹkan kan tí ń jáde lẹ́nu wa àfi kó já sí pé àwọn tí ń kọ kalẹ̀ tí wọ́n wà pẹ̀lú àwọn ń kọ kalẹ̀ o. أسأل الله الذي لا إله إلا هو أن يحييني وإياكم على التوحيد والسنة. wọ́n ní mo bẹ̀ Ọlọ́run ọba kó yè mí kó jẹ́ kí n ṣẹ̀mí àtẹ̀yìn náà lórí tawhid àti sunna على ذلك وأن kó sì pa wá lórí bẹ́ẹ̀ الله راضيا عنا. kó sì jẹ́ ká pàdé Ọlọ́run lẹ́ni tọ́lọ́run ọba ó yọ́nú sí. وجزاكم الله خيرا. so bákan náà wọ́n ní Ọlọ́run bá mi san yín lẹ́san lórí ẹ̀yin tẹ́ béèrè yìí so léyìí ní ìparí ọ̀rọ̀ wọn ni mo tú yìí ẹni bá sọ pé ìtukùtù mo tú pé nǹkan míì náà sọ mo kúkú play rẹ̀ kálukú náà ló sì gbọ́ lárúbáwá ẹni tó bá mọ̀ pé kò bá ìbá tú dáa pé mo parọ́ bíi tí mo tú kó jáde kó wá tú nǹkan míì alhamdulillah orí ayé la wà so ìyẹn tí mo tú yìí ó tún ní wọ́n ti tẹ̀fúrí ìgbó rẹ̀ àkọsílẹ̀ ń bẹ fún àkọsílẹ̀ ó ń bẹ fún tí mo tún níyàn náà lọ́wọ́ so mo kàn wò pé kí n play ohun wọn gangan kó má jẹ́ pé mo kàn ń kà á lásán kí n play ẹ̀ ni so torí ẹ̀ eléyìí ni ọ̀rọ̀ Sheikh Abdulaziz Rayyis tó fi já sí pé ọ̀rọ̀ yìí a rí wípé gbogbo ohun tí Sheikh Imran Eleha ń sọ nípa àwọn pátá gbogbo ẹ̀ ni wọ́n fìrì kó ń bẹ ó túmọ̀ sí pé àti tí Sheikh àtàwọn tó ń sọ fún Sheikh ń sọ àti tí Sheikh sọ pé wọ́n sọ fáwọn táwọn yẹn ń sọ Allahu Akbar tí ó gbòbúra wọn wàláì ọlọ́rọ̀ ti sọ pé gbogbo ọ̀rọ̀ pátápátá kìí sọ̀rọ̀ tó wọ́n dẹ̀ ti clear rẹ̀ alhamdulillah àwọn ìtí ìkú wọ́n ti clear rẹ̀ wọ́n dẹ̀ sì wà láyé dòní náà wọ́n tún wá lákọọ́lẹ̀ fún ó ń bẹ lórí àwọn pages wọn lórí Telegram ó ń bẹ ní WhatsApp page wọn ó ń bẹ ní YouTube wọn so torí ẹ̀ alhamdulillah so ó ń bẹ kódà ó ń bẹ ní Facebook page wọn gan ó ń bẹ ní Twitter wọn ní Twitter page ó ń bẹ ń bẹ alhamdulillah so kìí ṣe nǹkan tó pamọ́ kìí ṣe nǹkan tó ṣe kíni tó pamọ́ rárá so lẹ́yìn náà ni wípé níparí ọ̀rọ̀ mi ẹni pé gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ yìí Sheikh Imran Eleha gbogbo tẹ̀ ń sọ yìí pátá nípa ọ̀rọ̀ àwọn al-Ikhwanul Muslimun ẹ̀ ń gbé wàzírù ẹni tó jẹ́ náíbù wàzírù Shu'unil Islamiyya ní Saudiya ẹ̀ ń gbé wọn wá ó ti dẹ̀ méjì ọdún tó lọ àtọdún yìí bàbá náà Ọlọ́run jẹ́ wọn ogun lẹ́mi lórí dáadáa gbogbo àwọn nǹkan yìí ò ṣe present wájú wọn ọ̀rọ̀ Sheikh Abdullahi Rayyis ẹ̀ ṣe present ẹ̀ fún wọn ọ̀rọ̀ al-Ikhwanul Muslimun tẹ́ ẹ̀ ń gbèrú tẹ́ ń sọ tẹ́ ń gbìjà tẹ́ fi ń pa àwọn èèyàn lórúkọ tí kìí ṣe tiwọn ẹ̀ ṣe present ẹ̀ fún wàzírù àbí kí láǹfààní wíwá wọn ọ̀rọ̀ sàlàfíà òṣèlú ni tẹ́ ń sọ ẹ̀ ṣe present ẹ̀ fún wàzírù yìí Minister of Islamic Affairs tó jẹ́ igbákejì Minister of Islamic Affairs Saudiya Religion Affairs Saudiya ni ẹ ṣe present àwọn ọ̀rọ̀ yìí fún wọn ọ̀rọ̀ Salafi 1990 tẹ́ ń pariwo pé rọ̀bì madkhali jami nkankan ẹ ṣe present ẹ̀ sí wọn kẹ́ kó sí wọn wájú ọ̀rọ̀ protest ẹ̀ kó sí wọn wájú náà ọ̀rọ̀ wípé Ahmed Tijani Ibrahim Niyasi Ahlus-Sunnah ni wọ́n wòlíì Ọlọ́run ni wọ́n ẹ ṣe present ẹ̀ fún wa sí gbogbo tó ń dá wa láàrin àwọn àti iná ni gbogbo àwọn nǹkan yìí wallahi aqsamtu bi rabbil Kaaba walladhi nafsi biyadi mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra kò sí ẹnìkan nu gbogbo ẹ̀yin àfa àtẹ̀wọ̀n abẹ́wọn tẹ́ ẹ lè present ọ̀rẹ́ fáwọn àfa yìí kò sí kò dẹ̀ sí ẹnìkan nínú àwọn tó ń wá bẹ̀rùn tó jẹ́ pé wọ́n ní ìròrí Ikhwanul Muslimun àtọ́kọ́ jẹ́ Ikhwanu wọ́n ní ìròrí Ikhwanul Muslimun kò sí ẹnìkan nínú wọn tí ẹ lè introduce pé hada Sheikh fulani wa Dr. fulani inda fikratun ikhwaniyya wallahi kò sí present ẹ mọ̀ bẹ́ẹ̀
ẹ mọ̀ bẹ́ẹ̀. So àbòsí tí nínú àwọn àbòsí tó wà ń bí ìjókòó yìí nìyẹn. Ẹ gbé ẹni tó já sí pé manhaju tẹ́ ń takò in tí bàbá wàzírù yẹn ń bẹ lórí ẹ̀, ìyẹn wàzírù ẹni tó jẹ́ minister of Islamic Affairs Saudiya tó wà yẹn, in tí wọ́n ń bẹ lórí ẹ̀ ní táwa ń sọ yìí, wallahi in táwa ń sọ yìí ṣe present iwájú wọn. Gbogbo ọ̀rọ̀ yìí tí a bá láǹfààní àti mítì wọn, gbogbo kan ilá lè present pé láàrin àwa o àtàwọn Sheikh Imran tẹ́ wá ń báyìí o, àwọn mushkilatu kọ báyìí ń ṣẹlẹ̀ o, lórí nǹkan báyìí, 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 wallahi gbogbo ẹ̀ la lè present iwájú wọn. Tó bá sì dàbí irọ́ tẹ́ bá ń gbé wọn bọ̀ lọ́dún tí ń bọ̀, ẹ kà wá náà ìjókòó kan khas, ẹgbẹ́ ìjókòó kan kalẹ̀ lọ́tọ̀, kẹ wá invite wa àti ẹ̀yin àti bàbá ní wàzírù tẹ́ ń gbé wá tó jẹ́ minister of Islamic Affairs Saudiya, igbákejì ohun tẹ́ ń gbé wá yẹn, ẹ ṣètò meeting láàrin àwa àti yín àti bàbá wọn. Gbogbo ohun tẹ́ ń bẹ lórí ẹ̀kẹ́ wá rojọ́ rẹ̀ fún bàbá wọn, káwa náà wá sọ gbogbo ohun tá à ń sọ fún bàbá wọn, káwa wo ohun tí bàbá wọn sọ, káwa rìkọ́dù ẹ̀ ká gbé sáyé. Challenge ni mo túrò yẹn, tó bá dọdún mi ẹ̀ mú rẹ̀ kalẹ̀. Èyí lẹ́ ń gbé wọn wá, ọkọ̀ là ń gbé wọn wá. Àwọn ò sì ní wá bẹ̀ wọn àfi tẹ́ ẹ bá fún wọn permission. Torí ní wá kẹ́ sọ pé Boko Haram ni wá pa wá dájú kó yín rú, Ọlọ́run má jẹ́ àrí láburú, Ọlọ́run má jẹ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fún wọn permission, tẹ́ invite wa pẹ̀lú invitation tó wà rọ́símí tó lẹ́sẹ̀ ńlẹ̀, yàtọ̀ sí tẹ́ ẹ bá lọ pè wá tẹ́ ẹ sọ pé àpè wọn kàn wá dàrú ni, nífẹ̀ẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá invite wa lọ́nà tó gbà lọ tí a lè gbà free débi pé tí ìgbà wá jẹ́ interview pè wá rè àdédé wa tá a lè fi defend ara wa, tẹ́ ẹ bá pè wá bẹ́ẹ̀ wallahi àwà, mo promise. Nínú ẹni tí ó wà lè mi wà, wallahi máa wá, ṣùgbọ́n pẹ̀lú condition pé in tá a fẹ́ wá ṣe. Bàbá wàzírù yẹn, àwọn ò wá sí conference, bàbá wàzírù yẹn tá ń wá òun, minister ti ń wá òun, àti àwa àtẹ̀yìn in tá a jọ ń fà tó dàbí ìgbà wípé àbájá láṣejù yìí, gbogbo àwọn àlámọ̀rí yìí ká wá jọ tiẹ̀, ká kọ́ jáde sáyé. Sóyè ẹ̀kọ́ ohun tá a fẹ́ discuss, tá a fẹ́ table síwájú wọn, ẹ̀kọ́ tẹ́ bá wá kọ́ a wá gbé sórí social media pé sáyẹ̀nsì bóyá wà náà sáyẹ̀nsì, a wá gbé sórí social media, gbogbo ayé wà rí pé kìíní ìfẹ́ ṣẹlẹ̀ lóòótọ́. Wá nípa àwọn èèyàn tí ó máa dá wàhálà lẹ̀, àwọn tó já wọn akẹ́kọ̀ọ́ bíi tiwa báyìí náà ni, àtẹ̀yìn tẹ́ jáfa náà. Sóyè àwọn àjọ wà ń bẹ, àwa pàdé àwọn àfáwọn, a máa wá ṣe recording, a máa wá sọ nǹkan bá wá sọ, alẹ́ ni tí ó máa tù sí Yorùbá àbí èdè òyìnbó ló gba tútù. So a kàn tébù gbogbo àwọn ọ̀rọ̀ wọn náà ni. So gbogbo àwọn tẹ́ ń pè ń pátá ẹ tébù ẹ̀ sí wọn wájú bẹ́ẹ̀ tí ń ṣe kọ́, gbogbo ẹ̀ a kàn tébù gbogbo ẹ̀ náà ni, ọ̀rọ̀ sì yanjú. Torí pé àwọn ọmọ yìí pé ntẹ́yìn ń bẹ lórí ẹ̀kọ́ lẹ́ni tẹ́ ń pè wá ń bẹ lórí ẹ̀, ṣùgbọ́n wọn ò mọ ntẹ́ ń sọ, wọn ò sì mọ ntẹ́ ń ṣe, ẹ kàn ń fi wọ́n gba star lásán ni. So in táwa ń sọ yìí wallahi ó dá mi lójú pé tí wọ́n ń bẹ lórí ẹ̀ nìyẹn. Torí pé àsọ nǹkan kan tó yapa tírà Ọlọ́run àti súnà Nábì, àsọ nǹkan kan tó lòdì sí fáàmù sẹlẹf, ṣùgbọ́n yìí pìrìsẹ́ǹtì wa bí gbà wípé nǹkan mi là ń sọ. Ẹ wá ń gbà bàbá ń wá yóò wá rí pé wọn ò sọ tó dáa ni wọ́n ń gbà àlejò Saudi tí ó sì gbọ́ ní tẹ́ ń sọ, ọ̀tọ̀ ní tẹ́ ẹjọ́ máa sọ, ọ̀tọ̀ ní tẹ́ ń sọ ní Yorùbá táwọn ò gbọ́. Kò lè, àwa gbọ́ Lárúbáwá, àwa náà gbọ́ Lárúbáwá níwọ̀n bá ti wá náà. Sóyè ẹja àjọ wà ń bẹ̀ kájọ tébù gbogbo ẹ̀, ọ̀rọ̀ bá yanjú, kò bá ní sí wàhálà mọ́. Ayé ò bá mọ ta ní ń sòótọ́, ta ní ń parọ́, talẹni táwọn àfa yìí wà pẹ̀lú ẹ̀, talẹni tí wọ́n wà pẹ̀lú ẹ̀ tọ́. Bẹ́ẹ̀ bá tún padà wá kọjú sáwọn náà, tẹ́ wá padà máa wá sọ nǹkan míì ń pa wọn nígbà náà, àbí dáadáa ní ó jẹ́ ni, àbí òdì náà ní ó jẹ́ ni, ó wá dìgbà náà. Ṣùgbọ́n tá a bá gbé gbọ̀nà ọ̀rọ̀ yóò clear. So torí ẹ̀ Sheikh Abdulaziz Rayyis wọn ò sọ ntẹ́ ni wọ́n sọ fún yín pé wọ́n sọ wọn o, wọn ò ṣe ntẹ́ ni wọ́n sọ fún yín pé wọ́n ṣe wọn o, irọ́ ni wọ́n ń pa mọ́ wọn. Gbogbo ẹni bá sọ bẹ́ẹ̀ fún yín kò bà mí lẹ́rù, kò sì fi mí lẹ́nu láti sọ pé wọ́n ń parọ́ mọ́ Sheikh Abdulaziz Rayyis ni, because ọ̀rọ̀ tí wọn ò lè jẹ́ evidence nígbà tí ọlọ́rọ̀ ètí ìkó tó dẹ̀ clear rẹ̀. Ní tí mo dẹ̀ play yìí sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọdún 4 ó lé ni. So torí ẹ̀ kọ́lọ́n ọba àtẹ̀yìn àti àwa náà kọ́lọ́n jẹ́ ká tán sórí tawhid, ká tán sórí sunna bí Sheikh Abdulaziz ṣàdúà níparí ọ̀rọ̀ wọn, àtàwa àti àfa Imran
àti gbogbo àwọn tí wọ́n jáwọn àfáà tó kù tí wọ́n jọ ń kójọ tán jọ ń pàdé, àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ kìíní tẹ́ ń gbọ́ kejì náà, àti gbogbo àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ àti gbogbo mùsùlùmí lápapọ̀. Ọlọ́run jẹ́ tán sórí tawhid, ká tán sórí sunna, ká pàdé Ọlọ́run lẹ́ni tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó yọ́nú sí wa. La ilaha illallah. Hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabi. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.